bàbá lábúlé ìjọba ọ̀rọ̀. Ẹ ṣé gan. A máa tún rí níbi ọmọ Odùduwà Heritage Day 2026. Ẹ ṣé gan, bá a ṣe máa ń béèrè lọ́wọ́ èèyàn náà nìyẹn. Àwọn ọmọ Odùduwà Heritage Day 2026 ẹ ti mọ bàbá lábúlé ìjọba ọ̀rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa pé ibi tán bá pe eléré sí eléré máa ń lọ. Ibi tẹ́ bá ti rí bàbá lábúlé ìjọba ọ̀rọ̀, ibi tán ti pè wá ní MC pé ká wá tukọ̀ ètò, ibẹ̀ lẹ máa ti rí wa. So a wà ní Ìkẹjà Club ní ìlú Ìkẹjà nílùú Èkó, ní opposite Computer Village ní Ìkẹjà, ibẹ̀ la wà yìí. Kí láwọn nǹkan tí a máa ṣe alábàápàdé nínú ètò tòní? Ẹ ṣé gan. Program èní tẹ́ bá ń gbọ́ máṣọ òyìnbó torí àṣà Yorùbá pọ́nbélé òní àwa pọ́nlé ń bí. Ijó jíjó, Ṣàngó, oge ṣíṣe, gbogbo nǹkan nílànà ti ìbílẹ̀ pé ká má gbàgbé àṣà àti ìṣe wa, òun ni àwọn ọmọ Odùduwà Heritage Day 2026 náà torí ẹ̀ gbé ètò yìí kalẹ̀. So bó ṣe rí nìyẹn, wọ́n dẹ̀ retí àwọn èèyàn pàtàkì tó jẹ́ àwọn bàbá Yorùbá nílẹ̀ Yorùbá níbi ilé nìyí tí gbogbo ẹ̀ máa dùn, tí gbọ́ngbọ́n máa kàn sí. Bàbá lábúlé ìjọba ọ̀rọ̀ ló máa tukọ̀ ètò ní ibi. Gbogbo ọmọ Odùduwà nílẹ̀ káàárọ̀ òjíire, Ìkẹjà láwà, kò jìnnà fún yín láti wá bí. Àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ti pèsè lẹ̀ náà fún rírà ó wà ń bí, aṣọ òfì, àwọn ìlẹ̀kẹ̀ ọwọ́, gbogbo nǹkan ìbílẹ̀ lóríṣiríṣi, gbogbo ẹ̀ náà ló wà ń bí tí àwọn èèyàn mọ̀ tó rà lọ́lọ́kan ọ̀jọ̀kan ìjèjì. Ẹ̀ ní sórí burúkú tó máa fi tán lẹ̀, iṣẹ́ gbogbo wa tó wá jẹ, ilẹ̀ yìí ò ní bàjẹ́. A kú oríire, a kú ayẹyẹ ọjọ́ ìní àṣà ọmọ Odùduwà 2026. Ọjọ́ òní kì í ṣe ọjọ́ lásán, ó jẹ́ ọjọ́ mímú ìtàn pàtàkì balẹ̀ fún ìdánimọ̀, ìgbégẹ́gẹ́ àti ogún wa. Lórúkọ ọmọ Odùduwà Global Heritage Limited, mo fi tọkàntọkàn kí yín sí ọjọ́ ìní àṣà ọmọ Odùduwà 2026. A péjọ síbí kì í ṣe láti ṣe ayẹyẹ àṣà nìkan, ṣùgbọ́n láti gba ìtàn wa padà lọ́wọ́ àwọn olùkọ́ búburú nípa wa. Fún ọ̀pọ̀ ọdún, àwọn àjòjì ti sọ ìtàn wa. Lónìí, a sọ pé àwa fúnra wa ni yóò máa sọ ìtàn wa. A kì í mọ orí burúkú ká tó fi ṣeré. Èyí túmọ̀ sí pé ogún wa kì í ṣe ohun eré, ó jẹ́ ohun tí a gbọ́dọ̀. I
olóyè